Tókè Mẹ́sì bá sọ wípé òun rí èèyàn help òun irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. I go dey lie for you. Ọlọ́run gbọ́ kọ́lọ́ bá mi dẹ̀lẹ̀ fún kọ́lọ́ bá mi dẹ̀lẹ̀ fún Tókè Mẹ́sì kíní ikú Tókè Mẹ́sì ó ń dùn mí gan bẹ́ẹ̀ ni pé èèyàn gbé rẹ̀ lọ sí inú ìyà. Má sọ̀rọ̀ láàárọ̀ yìí ó yẹ kí n ti sọ̀rọ̀ nígbà tí Jeff ti lọ interview Tókè Mẹ́sì wọn tí n bá sọ̀rọ̀ tí n bá post ẹ̀ bóyá àwọn ẹ̀pà kan ti fẹ́ jùdí tó ti fẹ́ help Tókè Mẹ́sì wọ́n lè má fẹ́ help ẹ̀ mọ́. Mi ò yóò ṣùgbẹ́ bí o pa mí nígbà tí Tókè Mẹ́sì sick nígbà yẹn tó sick nígbà yẹn nígbà tó bẹ̀rẹ̀ sí ní recover ọ̀dọ̀ mi ló dé sí China man ló gbọ́ sọ́dọ̀ mi a máa dárúkọ àwọn èèyàn tó bá yẹ pé mo parọ́ kẹ́ ló máa bèèrè láwọn èèyàn China man MC China man ló gbé Tókè Mẹ́sì wá sọ́dọ̀ mi adẹjọ́ wà èèyàn kí parọ́ mọ̀ kú jíjẹ mímu Tókè Mẹ́sì dìrọ̀rùn sísùn jíjí mo tún make owó fún Tókè Mẹ́sì mo make owó fún Tókè Mẹ́sì dọ́dọ̀ mi ó náwọn èèyàn ò gbọ́ ọmọ pé kí ní kan igbá ka owó kan pé Tókè Mẹ́sì máa sùkú máa jí mo ní bàbá mi tó bá tẹ̀sí lè ṣiṣẹ́ mo ní wọ́n máa gbọ́ ni wọ́n máa pè yín Tókè Mẹ́sì yín mú èèyàn kí parọ́ mọ̀ kú ìṣẹ̀dá ẹ̀ ń wò mí báyìí èmi mọ̀ pé òun kan máa regret òun máa mọ̀ pé bọ̀bọ̀ yìí kan òun tọ́ ni bọ̀bọ̀ yìí sọ àwọn ẹlẹ́rìí pọ̀ mo ní ẹ̀ believe mi mo ní wọ́n máa pè yín nígbà tí mo dẹ̀ fẹ́ ṣe é mo kọ́kọ́ dẹ̀ bá Tókè Mẹ́sì lọ sórí content ìgbà content mo yà comedian ní skit maker àwọn content ẹ̀ lẹ́wọ̀ yìí àyà content pa back nígbà tí màá gé tẹ́tẹ́ ní mo máa post yẹ ó ti ní TikTok tẹ́lẹ̀ mo bá wọn sí Instagram mo bá wọn sí YouTube Facebook page mo kàn create WhatsApp broadcast list yẹn mo sọ fídíò yẹn sí mi yẹn mo ní ọ̀gá mi fẹ́ lọ ra shinab lókè mẹ́rin tá a máa ń dà sí ní root tá a máa mú root egbò igi àti àgbo tá a máa mú láàárọ̀ mo ní kí tó dé wọ́n máa pè ní eré ló pè nígbà tí màá lọ báyìí kí tó dé báyìí Tókè Mẹ́sì tọ́ sókè ní pálọ̀ kí ló ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn tó ti gbàgbé òun ti pẹ́ tó dé bàbá ní contact even though Táyé Kútì rí ṣáà Tókè Mẹ́sì by the line gbogbo bẹ́ẹ̀ dé ṣàtà tó ṣe fún Jídé Kòsọ́kọ́ torí ọ̀gá ẹ̀ ní Jídé Kòsọ́kọ́ gbogbo bẹ́ẹ̀ dé ṣàtà tèmi tí mo ja gbogbo ẹ̀ lílé ìgbà Tókè Mẹ́sì bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ dé ṣàtà tó ṣe everything àmì lè ṣúta níbi tí mo tún mẹ́kọ̀ owó fún Tókè Mẹ́sì dé gbogbo kọ́tẹ̀ tèmi àti Tókè Mẹ́sì jọ yà mo tún sanwó fún wọn níbi tí mo tún mẹ́kọ̀ owó fún Tókè Mẹ́sì dé máa pe àwọn kọ́tẹ̀ creator pé alpha opportunity wà lẹ Tókè Mẹ́sì wà around you ẹ tètè wáyé ẹsẹ pẹ̀lú ẹ o àbáràn àdìwá ní content tilẹ̀ ẹ má wà ní bàbá yẹn create content àbáràn èlé ló máa ń gbà tó bá tara alẹ́ lọ́pọ̀ òlè rà lọ́wọ́ màmá sọ pé Tókè Mẹ́sì tí ò ní 10 kọ́bọ̀ ń gbà yẹn màmá sọ pé ẹ alpha bàbá ń gbà 50 ń gbà 200 o èlé lẹ́yìn lè ṣe ká 50 wa ẹ máa bọ̀ máa create content máa direct máa yà máa tún gé àwọn ẹ máa gbaṣẹ́ wọn lọ́mí ò rẹ̀ nígbà yọ 10 kọ́bọ̀ ìṣẹ̀dá ẹ̀ ń wò mí báyìí inú ń bí mi sọ̀rọ̀ báyìí inú ń bí mi gan Ọlọ́run nígbà tá a ṣe nípa jíjẹ mímu tó bá ti jẹ owó rọ̀lẹ́ a máa ní ìgbà tó kọ́kọ́ pe ilé ẹ̀ lọ́ọ̀gá mi kí ilẹ̀ fẹ́ jẹ lálẹ́ yìí Tókè Mẹ́sì bá ní pé iṣu àtẹ̀yìn òun la gbogbo máa jẹ tó bá ní pé rice ni tó bá ní pé ọbẹ̀ ní ká sè òun la máa sè àwọn bọ́ọ̀sì mi ló ń fọṣọ ẹ̀ ló ń dáná fún ló ń ṣe everything fún Tókè Mẹ́sì ò lack anything I go dey lie for you inú ń bí mi. ẹ̀yin èèyàn eléyìí tó lágbára o látàrí ọ̀rọ̀ Tókè Mẹ́sì tí wọ́n sọ nínú fọ́nrán pàápàá jùlọ látàrí arákùnrin tọ́lọ́run fi ṣe olóore ẹ̀ eléyìí ṣe ni ní kàyéfì látàrí oore bàǹtàbàǹtà tí arákùnrin tó ṣe fún Tókè Mẹ́sì ó ga o ilé ayé ilé asán ìmọ́lẹ̀ mọ́fù ẹ̀yin èèyàn àbíbò lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sì tó gùn síwájú o ọ̀rọ̀ kì í síbẹ̀ ìmọ̀fin ní kí n mú fọ́nrán yìí wá kẹ́yìn èèyàn wa kẹ́yìn náà gbọ́ àlàyé tí arákùnrin ṣe lẹ́kùnrẹ́rẹ́ látàrí oore tó ṣe fún Tókè Mẹ́sì àti pé kí ló ṣẹlẹ̀ gangan tí Tókè Mẹ́sì fi kúrò lọ́dọ̀ arákùnrin níbi tó ti ń jẹ tó ti ń mu tó ti ń wọṣọ tó ti ń ríṣẹ́ ṣe tó ti wà lálàáfíà àánú Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ o ẹ̀yin èèyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa lóòrèkóòrè ẹ má gbàgbé àdéhùn wa là ń mọ̀ọ́sẹ̀ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sí orí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́yìn náà tẹ́ mọ̀ fi ti ara yín gbọ́ tẹ́sì mọ̀ fi ojú ara yín rí ẹ wò ẹ jẹ́ kí n tó gbé fọ́nrán wọlé bí arákùnrin ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ látàrí oore tí ó ṣe fún Tókè Mẹ́sì àti pé ohun tí Tókè Mẹ́sì tó fi san oore náà ẹ wò
àdúrà wa sí Òkèmẹsí ni pé kí Ọlọ́run kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Fọ́nrán náà rèé, ẹ jẹ́ ká gbọ́ bó tó ṣe lọ. inú ń bí mi náà, ọ̀tọ̀ ni pé kí ikú èèyàn dùn èèyàn, ọ̀tọ̀ ni pé kó tún máa bíyàn nú. Torí ìgbà tí mo rí post Jeff yẹn, tí mo rí b'Òkèmẹsí ti rù, mo ní kí ló àwọn èèyàn mi gángan mo sọ, àwọn èèyàn tó ní lọ́sọ pé kí ló gbé kó lọ́dọ̀ Bàrán. Gbogbo post picture tó fi post yẹn ìgbà tó wà lọ́dọ̀ mi tí Òkèmẹsí fresh padà ní. Títí kẹrin ẹ̀mí màá bá gẹrun, everything body cream, gbogbo ẹ̀mí mi ò dẹ̀ wọ́n native. Gbogbo àwọn native party tí mo ti gbà, mo gbọ́ Òkèmẹsí lọ sọ́dọ̀ tó lọ òkè wọ́n ránṣọ fún ṣẹ́bí, kí ni mi ò ṣe f'Òkèmẹsí tó. Wọ́n dẹ̀ sọ pé òkè àfà wọ́n wà lọ́dọ̀ mi láti 2023 yẹn December yẹn débi ibi April àbí May. Bàrán wọ́n fẹ́ lọ yọjú sí ìyá yìí o, wọ́n ní wọ́n ní ìyàwó àtọmọ sí Èkìtì, kò sí wàhálà. Mo dẹ̀ calculate gbogbo owó pẹ̀lú gbogbo content àjọ ya pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ tá a gbà everything, mo calculate mi ò yọ̀kan kúrò. Ìṣẹ̀dá ń gbọ́ mi lẹ́yìn Òkèmẹsí bá parọ́ mọ́ ẹ, ìṣẹ̀dá ń gbọ́ mi o, mo calculate everything. Ó ní pílẹ̀ tí mo withdraw lójú ẹ̀ sì wà níbẹ̀, tí mo withdraw lọ́dọ̀ ó sì wà níbẹ̀. Mo dẹ̀ kọ́ àwọn èèyàn tó wà nígbà gbogbo omi jẹ́ fẹ́ jábọ́ lójú Òkèmẹsí, mo ó jẹ ọ̀gá mi pé ọ̀gá mi kí ló ṣẹlẹ̀. Ẹ má wọrí ṣẹ̀bẹ́ sọ pé ilé ni problem ẹ bá ti lọ báyìí báyìí ti freshen up ẹ ti lọ ẹ bá lè lọ báyìí tó wá padà dé báyìí àmọ́ bá ti máa gádà owó tó máa fi gba ilé. That's the plan. Mi mọ̀ pé last time tí màá r'Òkèmẹsí mọ́ ni èmi ò mọ̀ pé last time tí màá r'Òkèmẹsí last ni Òkèmẹsí lọ láti 2024 yẹn a pè ní ìbò wọ́n 2025 ọ̀gá mi ìgbà ọlẹ́ máa dé Òkèmẹsí á tún wá sí kọ̀túnmẹ̀ kò ní dọ́dọ̀ mi ò ṣe mi. Àwọn aṣọ ẹ sì wà ń bí, àwọn aṣọ Òkèmẹsí sì wà ń bí, aṣọ díẹ̀ ló kàn mọ́ aṣọ ẹ sì wà ń lé mi. Mi ìmọ̀ ibi tó sọ pé òun lọ sùn yẹn ó tirẹ̀ lọ́bẹ̀ ní Òkèmẹsí ló tirẹ̀ lọ́bẹ̀, kò sẹ́ni tó lè kúrò lẹ́kọ̀ọ́ mi bá. Òkèmẹsí ló tirẹ̀ lọ́bẹ̀, ó dàbí pé kí ọkọ sọ pé òun fẹ́ lọ jìyà ni. Ó wà níbi tó yẹ pé ọkàn ẹ balẹ̀ jíjẹ ní mú dìrọ̀rùn, ó tún tẹ̀lé padà àwọn èèyàn oríṣà òṣìṣẹ́ padà ẹmọ iṣẹ́ tó Òkèmẹsí gbà lọ́dọ̀ mi ni. Àwọn títí dé ìbàfọ̀mọ̀wé náà máa ti ń pè through my own content. Ẹjọ́ á ní ìdí bàbá yìí afẹ́kọ́ bá ṣẹ́ ẹjọ́ ní bàbá rẹ̀ ń pa owó ẹ̀mùdẹ̀ máa ń sèbù rẹ̀. Tí bá ti jẹ owó ẹ̀kọ́ náà bá tèmi jẹ́, tí bá ti jẹ owó Òkèmẹsí kọ́ náà bá tèmi jẹ́. Àbájọ pé gbogbo tí mo make Bàrán jẹ gbogbo ẹ̀ tó dáwà mí. Òkèmẹsí bẹ̀rẹ̀ débi pé bá lọ lókè ẹ̀ tí wọ́n máa fẹ́ fún lówó máa gbé àwo máa kúkú sun bí o. Wọ́n ní kí ni á sọ pé kí mo fẹ́ lọ sọ fún Bàrán. Tí bá dé Bàrán máa kọ́ sọ pé owó dà. Èmi máa dà kọ́kọ́ price díẹ̀ ló lẹ́fẹ́ fún wọn, iye báyìí ló yẹ kó tó àlà. Ẹ bá dé bá owó dà, mo ti kó sákàǹt. Ìgbà tó dẹ̀ mo dẹ̀ calculate everything. Àti máa tí màá rí bàbá mo rí wọn ní ọ̀la. Kọ́ lọ́sọ̀ bá mi tẹ̀lẹ̀ fún wọn wò. Èmi táwọn ti dáríjì wọn torí wọ́n ṣe mi tẹ́lẹ̀. Títọ́ fi kú, wọ́n ti máa pè pé Bàrán má bínú sí mi o, mo máa wálé o. Bàrán má bínú sí mi máa wá. Kò jí dandan kó wá sílé ọ̀dọ̀ mi. Bọ̀ lọ́mọ́nà èmi rò pé wọ́n ti rí better offer, ṣé ń gbọ́ mi? Mo rò pé wọ́n ti rí better offer. Ló jẹ́ kọ́ èmi gan inú mi dùn nọ́mọ́nọ́mọ́. Àti bí àwọn ti rí ibi tó tún wà òkè jọ̀dọ̀ mi, yes, inú mi gan máa dùn sí. Bọ̀ ìgbà tí màá rí post Jeff yẹn pé ìyà ń jẹ níbi tó wà ló jẹ́ kí inú bí mi pé kí mo wá lé ẹni ẹ tí mo rò pé ó ti wà òkè níbi tó wà àṣẹ ìyà ló lọ ń jẹ níbi tó wà. Ṣé mo lé ẹni? But I dey vex but I don't forgive am. Bàbá ẹ̀ máa jẹ́ ìgbéyàwó máa mọ bí arrangement máa jẹ́, máa mọ bá arrangement máa jẹ́. Kí ni dùn mí gan-an wọ́n tẹ̀mí kò sọ̀rọ̀ ó ti lọ. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ń bi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní dì ohun rere létí gbogbo wa ọmọ gbọ́ ohun tá a tún ní ká tún mú wá sí orí ìkànnì wa látàrí ọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ Òkèmẹsí tó jọ́lọ́ nípè ìyẹn lánàá òde yìí ẹ wo ntẹ́yìn náà bá nílérò ń gbà látàrí fọ́nrán tẹ́ ti gbọ́ lórí ọ̀rọ̀ tí arákùnrin sọ lórí ọ̀rọ̀ Òkèmẹsí ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan àmọ́ mo wá sí orí ìkànnì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yéré ẹ má gbàgbé ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o àánú Ọlọ́run ò sì ní fi wá sílẹ̀ ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rẹ o ìpàdé wa bí oyin ó dàbọ̀.